ètò yín ẹ̀gbọ́n báwọn oníwákà ṣe máa ń wí ni wọ́n á ní mo ti gbààwẹ̀ tó kọjá pẹ̀lú rọ̀rùn ni o. Mo gbààwẹ̀ tó kọjá pẹ̀lú rọ̀rùn ni o. Èyí tó ń bọ̀ lọ́nà yìí kí n má ṣe èèmọ̀ nira. Àlàáfíà tó pọ̀ la fi ń gbààwẹ̀ tán o. Ìfọ̀kànbalẹ̀ tó pọ̀ la fi ń gbààwẹ̀ tán o. Gígùn tó pọ̀ la fi ń gbààwẹ̀ tán o. Owó tó pọ̀ la fi ń gbààwẹ̀ tán. Níwọ̀n bọ́jọ́ péréte tó kù yìí kí n má ṣe dòkú o. Lẹ́yìn Rámọ̀dánà káyé jẹ́ kí n sọ pé mo ṣọpẹ́. Mo ráàánú gbà, mo ríre gbà, mo ṣọpẹ́. Happy Ramadan Kareem in advance to all Muslim brothers and sisters. Eléyìí ni mo fi ń ṣíde ètò tòní. Ìkúkú ń ṣe mímọ̀ ṣe àkùkọ bí ò bá ń ṣe Ọlọ́run ọba mi tó dé ládé báwa ti ṣe wá ń lù tí ń dán fún wa lórí ètò yìí. Kì í ṣagbára wa, kì í ṣe mímọ̀ ṣe wa bí ò bá ṣagbára Ọlọ́run ọba. Torí àti múrúkọ tó ń pọ Ọlọ́run ọba mi, aṣòro ṣe bí ohun tọ́lọ́run ò lọ́wọ́ sí, adùn ṣe bí ohun tọ́lọ́run lọ́wọ́ sí. Bá ti ṣe wá ń ṣe nìyẹn tí fi ń dùn, tí fi ń dán fún wa. Torí ká le ká mu ká wakọ̀ ó kọjá Ọlọ́run. Báwo rí ká fi wé kan kò sáfiwé fún ìláyé àláwùrábí. Torí òun lọba tí ń bẹ kí bẹbẹ tó máa bẹ, òun náà ni ó sì máa wà nígbà tí bẹbẹ ò ní sí mọ́. Torí òun gangan fún ara rẹ̀ ní bẹbẹ tí ń bẹ. Òun lọba àná, òun lọba òní, òun lọba ọ̀la, òun lọba ọjọ́ gbogbo. Allahu ya zali jalali wali ikirami. Òun la rínú ròde olùmọ̀ràn ọkàn. Òun lọba òru méje ilẹ̀ méje tó wá fi ayé ṣẹ̀kẹ̀dógún. Ẹ rí pé èyí ni fún orúkọ Ọlọ́run ọba. Èmi á máa sọ pé ìjìnlẹ̀ lọ̀rọ̀ náà àwa máa rídí sí ni. Ìjìnlẹ̀ lọ̀rọ̀ náà àwa máa rídí sí ni. Ẹ ti mọ̀. Bẹ́ẹ̀ ni àwa dúpẹ́ nítorí pé kí ni, torí a ní àròjinlẹ̀, a mọ bí rírì Ọlọ́run ọba nú ayé wa. Ìdí ni ta fi ọpẹ́ ta fi ń dúpẹ́. A tún ti kán ságbàmì ètò lónìí, bàbá ẹ wá máa bá wa ká lọ. Ká tó bẹ̀rẹ̀ ètò lóní rẹpẹtẹ lénìí, a tọrọ fún ìmọ̀ ohun tọgbọ́n àti òye lákọ̀tún lọ́dọ̀ rẹ Ọlọ́run ọba. Bàbá ẹ wá gbé wọ̀ wá. Ká tún rí ẹ̀kọ́ kan tàbí méjì kárí kọ́ lórí ètò tòní. Ọlọ́run ọba ìwọ ló ti ń ṣe fún wa láti gbà yí wá, Ọlọ́run wá tún máa bá wa ká lọ. Bẹ́ẹ̀ ni mo kí wa padà sórí ètò wa, ètò yín Ìrírí Ayé. Ní láti fi ìrírí ọmọ ènìyàn kọ́ra wa lẹ́kọ̀ọ́. Kì í ṣe torí kan tàbí méjì, nítorí ká lè rẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan nú ayé yìí náà ni. Èmi á máa sọ wípé mi ò gbọ́n púpọ̀, bẹ́ẹ̀ sì ni mi ò gbọ́n rárá. Mi ò gbọ́n torí kí n bá lè rọ́gbọ́n kọ́ lára ẹni tó lọ́gbọ́n jù mí lọ. Mi ò sì gbọ́n débi téèyàn ó máa pàfí fún mi lóyìnbó tí wọ́n máa pe wá fún mi ní tù pàrìpà àforí ń ta yín ni. Nítorí pé kí ni ìdí nìyí tí mo fi ní ó dáa ká máa fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Lẹ́yìn tá a bá fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tán, ká tún mú díẹ̀ nú àgọ́ alágọ̀ ká tún fi ṣọgbọ́n. Kì í ṣe torí kan tàbí méjì, ká lè mọ bí àwọn alágọ̀ ṣe ń lo àgọ́ wọn ni nígbà tí wọ́n bá fẹ́ fi àgọ́ wọn rẹ́yàn lára. Gbọ́ bí Ifá ṣe wí ni, Ifá ní ìwòrìwò ọ̀yẹ̀kúgbò adíá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ilé ọ̀run bà wá sáyé. Wọ́n ní kí bàbá ó rúbọ ọkú kó má bàa kú mọ́. Wọ́n ní kí bàbá ó rúbọ òkú kó má bàa bókùnkùn rìn. Ọ̀rúnmìlà gbọ́ rúrú ẹbọ ó rúbọ ọkú. Ọ̀rúnmìlà ò kú. Ọ̀rúnmìlà gbọ́ rúrú ẹbọ ó rúbọ òkùnkùn. Òkùnkùn yí padà ó dì mọ́lẹ̀. Adíá fún ẹni ó gbọ́n tán ni ó ṣe bí ẹni ó gọ̀ torí kó ba lè rérè ọlọ́gbọ́n jẹ. Ìwòrì ọ̀yẹ̀kú ìlẹ́ o, ìwòrì ọ̀yẹ̀kú. Èmi á sì máa sọ wípé kí Ọlọ́run ọba ó má jẹ́ á fi ọ̀rọ̀ ara wa ṣàríkọ́gbọ́n. Torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ òun ló dára púpọ̀ púpọ̀ láti fi máa ṣe àríkọ́gbọ́n. Bẹ́ẹ̀ ni kó tó wá di pé a kán ságbàmì ètò lónìí, torí ẹ gbádùn mi bóyìnbó ṣe ń gbádùn tí kí n fẹ́ bá wa sọ lórí ètò tòní. Ó fẹ́ẹ̀ dàbí a fẹ́ẹ̀ lè pè ní kàyéfì. Torí ìyá òun wọ́n fi àtẹ̀jíṣẹ́ òun wọ́n fi ránṣẹ́ sórí fọ́nrán ọ̀dọ̀ wa ń bì báyìí ni wípé olóòtú kí ló ṣẹlẹ̀ yìí? Ó tojú sáwọn, wọ́n wá nílò ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà wípé kẹ́ ẹ gbà wọ́n nímọ̀ràn, kẹ́ ẹ là wọ́n lọ́yẹ, kí ni ohun tí àwọn lè ṣe. Ṣùgbọ́n kó tó di pé a wọnú ẹ̀ lọ lóní pẹrẹu kí n tó bẹ́ sí yín létí, mò ń bọ̀ ẹ já sáré dókè lọ́hùn. Ẹ káàbọ̀.
ìrírí lètò, ètò ni ìrírí ayé. Gẹ́gẹ́ bí mo ti ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀, ìyá ọ̀hún pè, wọ́n ní ká dákun dábọ̀, wọ́n ní ká là wọ́n lọ́yẹ, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Nàìjíríà, pé kẹ́ ẹ bá wọn dá sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Wọ́n sì kẹnu bọ̀rọ̀, wọ́n ní ọmọ àwọn kan wọ́n ṣe bẹ̀rẹ̀ rèé. Wọ́n ní àwọn mẹ́ta ni tí wọ́n jọ lọ sí iléèwé kan náà, ìyẹn yunifásitì. Ọkùnrin méjì, obìnrin kan. Wọ́n ní ọmọ wọn tí ń ṣe Abíọ́dún, ó pàdé obìnrin kan ní skul ńbẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe wọléwọ̀de. Abíọ́dún yẹn wá ní ọ̀rẹ́ tí wọ́n jọ jẹ́ kòríkòsùn. Ṣùgbọ́n láàrin Abíọ́dún àti obìnrin ọ̀hún, àdéhùn ti wà láàrin wọn wípé lẹ́yìn tí wọ́n bá ti ṣe ìgbéyàwó tán ni wọ́n á tó jọ ní nǹkan kan pọ̀. Ìyẹn tí ìyẹn obìnrin tó bá ọkọ rẹ̀ sọ pé ó dìgbà tá a bá tó parí ìgbéyàwó kó tó di wípé èmi àti ẹ ó lè ní nǹkan kan pọ̀. Ọkùnrin yìí sì gbọ́ sí lẹ́nu, ó gbà. Nígbà tó yá tí wọ́n parí iléèwé, tó di wípé wọ́n lọ fún àgùnbánirọ̀ yìí tí wọ́n ń pè ní NYSC. Nígbà tó débẹ̀ tí wọ́n parí ọ̀hún, tó parí ìyẹn náà fún bí ọdún kan, àsìkò ìgbéyàwó tó, ẹbí mẹbí, ará mará, wọ́n ṣe ìgbéyàwó láláriwo. Nígbà tó di alẹ́ ọjọ́ ìgbéyàwó, wọ́n ti lọ rèé gba ilé ìtura wípé àwọn ó lo ọjọ́ bíi 4 níbẹ̀, ìyẹn fún honeymoon wọn, wípé àwọn ó lo ọjọ́ bíi 4 níbẹ̀. Nígbà tó yá tí wọ́n kúrò níbi tí wọ́n ti gbé ṣe wẹ̀jẹwẹ̀mu ní họ́ọ̀lù tí wọ́n gbà fún ìgbéyàwó, nígbà tí wọ́n dé họ́ọ̀lù ibi tí wọ́n fẹ́ sùn, tó kúrò ní họ́ọ̀lù tí wọ́n dé sí hòtẹ́ẹ̀lì, ìyẹn ilé ìtura tí wọ́n ti fẹ́ lò bí ọjọ́ 4 fún bí honeymoon wọn. Tọkọ-tìyàwó àti ọ̀rẹ́ ọkọ ni wọ́n jọ lọ síbẹ̀ pẹ̀lú àbúrò ọkọ àti ọ̀rẹ́ ìyàwó, ìyẹn obìnrin kan, pẹ̀lú àwọn ìyá ọkọ ni wọ́n jọ lọ síbẹ̀. Nígbà tí wọ́n dé ilé ìtura yìí, ọkọ, àbúrò ọkọ àti ìyàwó àti ọ̀rẹ́ ọkọ ni wọ́n jọ lọ sókè. Ìyá ọkọ wà nísàlẹ̀, òun sì ń ṣe pẹ́pẹ́ fúrú pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tó kù láti fira wọn sílẹ̀ kí wọ́n jọ máa lọlé, torí wọ́n ti wà bí ọwọ́ ìrọ̀lẹ́, bí ọwọ́ aago 7 sí aago 6 àbọ̀ sí aago 7. Nígbà tó yá, ọkọ bá mú kọ́kọ́rọ́ ọkọ̀, ló bá lóun fẹ́ sáré lọ rèé ra nǹkan ní supamákẹ́ẹ̀tì. Ló mú kọ́kọ́rọ́ ọkọ̀ ló bá jáde. Ọ̀rẹ́ ìyàwó tó tẹ̀lé wọn lọ sílé ìtura ọ̀hún, òun náà gbé báàgì rẹ̀ ló gbalé lọ. Ó wá ku ìyàwó, ọ̀rẹ́ ọkọ àti àbúrò ọkọ nínú yẹ̀wù ńbẹ̀. Kò pẹ́ kò jìnnà, àbúrò ọkọ ń fura pé nǹkan kan ń ṣẹlẹ̀, ṣùgbọ́n kò sọ síta. Òun náà bá gbé báàgì rẹ̀ pé ó dá o, òun ń lọ sílé o. Bóun náà ṣe gbé báàgì póun lọ sílé, ó wá lọ rèé lúgọ sí ibi fèrèsé, ìyẹn wíńdò wọn, ó fẹ́ wo ohun tí ń ṣẹlẹ̀. Kò pẹ́ kò jìnnà, ọ̀rẹ́ ọkọ àti ìyàwó bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní jọ ń bára wọn ní àjọṣepọ̀ nínú yàrá náà. Eléyìí ló ya àbúrò ọkọ lẹ́nu, ló bá gbé fóònù rẹ̀, ló bá pe ẹ̀gbọ́n rẹ̀ wípé ẹ̀gbọ́n mi o, nǹkan kan ti ń ṣẹlẹ̀ níbí báyìí, ẹ yá máa sáré bọ̀ nílé. Ẹ̀gbọ́n ní kí ló ṣẹlẹ̀? Ó ní kì í ṣe ohun tóun lè máa fẹnu ròyìn, ṣùgbọ́n ẹ máa bọ̀. Ẹ̀gbọ́n bá mú fóònù rẹ̀, ló bá pe ìyàwó rẹ̀ pé kóun ṣe béèrè pé kí ló ṣẹlẹ̀. Ìgbà tó máa fi pe nọ́mbà ìyàwó rẹ̀, nọ́mbà rẹ̀ ti switch off. Ló tún pe tọ̀rẹ́ rẹ̀, ìyẹn náà ti pa fóònù. Ẹ mọ̀ pé orí tó bá máa jẹ̀kó ni, tó bá wé igba láwàní, kó kúrò ní kútúwenji kó gba kàmẹ̀jù lọ, yóò padà ṣì náà ni tí ó jẹ èkó ọ̀hún. Bọ́kọ ṣe tọ́ọ̀nù nu nìyẹn bá ń sáré bọ̀ padà wá nílé o. Nígbà tọ́kọ máa fi dé, tó máa fi ní kó ṣílẹ̀kùn, àrà mi èrírí, mo rórí olóńgbò látẹ.
Mò ń bọ̀. Bẹ́ẹ̀ ni tí ọkọ máa fi ní kóun ṣílẹ̀kùn kó wọlé báyìí, bó ṣe bá ọ̀rẹ́ rẹ̀ àti ìyàwó rẹ̀ lórí ara wọn nu. Àwọn ìyá ọkọ náà sáré dìgbàdìgbà, gbogbo wọn bá sáré wá sókè. Àràmìrírí kàyéfì leléyìí lálẹ́ ọjọ́ ìgbéyàwó. Bọ́kọ ṣe fárígá nù póun ò ní gbà o. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ o? Kí ló ṣẹlẹ̀ sọ́tùn? Kí ló ṣẹlẹ̀ sósì? Ọ̀rẹ́ ọkọ bá tẹnu bọ̀rọ̀. Ó ní ìyàwó òun ni àwọn tí ń fẹ́ra wọn tipẹ́tipẹ́, àwọn kàn fi ọ̀rẹ́ òun dí gẹrẹwu ni wípé àwọn méjèèjì làwọn jọ ń fẹ́ra wọn. Nígbà tó mọ̀ bẹ́ẹ̀ wípé ẹ jọ ń fẹ́ra yín, kí ló dé tó fi jẹ́ kọ́rẹ́ rẹ̀ fẹ́? Ó ṣáà rí pé wọ́n ṣẹ̀ jọ ṣe ìgbéyàwó tán ni. Ó ní àwọn jọ ní pílánì, èrò àwọn méjèèjì ni wípé kó sì fẹ́ fún wọ̀nba ìgbà díẹ̀, tó bá yá bóyá tó bá gbowó ọwọ́ rẹ̀ tán, àwọn méjèèjì ó jọ wá fẹ́ra wọn. Ọ̀rọ̀ yìí ló jẹ́ ìyàlẹ́nu sí wọn torí ó ya ọkọ yìí lẹ́nu púpọ̀ tó fẹ́ yà ń wèrè. Lọ́ ṣe ké sí wa wípé ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun, pé kẹ́ ẹ là wọ́n lọ́yẹ, kẹ́ ẹ gbà wọ́n mọ̀ràn. Kí ni káwọn ṣe nínú ọ̀rẹ́ ọkọ, ìyàwó àtọkọ? Ta ló jẹ̀bi? Ohun tán ní ká béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà nu. Á wàá fún gbogbo wa lóore ọ̀fẹ́ àti àǹfààní láti pè wọlé sórí ètò lónìí. Wọ́n jẹ̀bi nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ṣọ́kọ ni, ṣéyàwó tàbí ọ̀rẹ́ ọkọ? Ẹ pè wọlé. Àwọn kan sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Wọ́n ní kàyéfì ńlá rèé, kò yẹ kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. Obìnrin olójú kòkòrò ni, ẹni tó yẹ kí wọ́n kàn má gbélébùú. Eléyìí sọ wípé olóòtú ẹ kú ètò, a kú máa ń gbádùn yín. Orúkọ tèmi Ládéwálé láti Ìyànàbà. Ohun tó ṣẹlẹ̀ ni wípé ọkọ yẹn ló sùn ẹ̀gbẹ́. Bí ìbá ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kó ti máa fura kó tó di wípé ó di ọjọ́ ìgbéyàwó. Ẹ jẹ́ kí gbogbo yín mọ̀ wípé gbogbo ń bẹ́ ṣe ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ yìí, bẹ́ẹ̀ ni àwọn mọ̀lẹ́bí ọkọ ọ̀hún gbogbo wọn ń gbọ́ sétò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ń wò wá lọ́wọ́ báyìí, wọ́n sì ń tẹ́tí sí wa. Gbogbo ohun tí ẹ sọ tẹ́ fi ránṣẹ́, gbogbo ẹ̀ ni wọ́n ò múlò. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí ẹ máa mọ̀ wípé irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí kò yẹ kó máa ṣẹlẹ̀ láwùjọ. Ojú kòkòrò a máa fa àwọn nǹkan báyìí. Àìnítẹ́lọ́rùn a máa fa àwọn nǹkan báyìí. Nǹkan tó yẹ kéèyàn ó ṣe téèyàn ò bá ṣe lásìkò a máa fa àwọn nǹkan báyìí. Ẹni ló mú mi rántí nǹkan kan. Ṣé ẹ rí? Ẹ jẹ́ n béèrè question kan lọ́wọ́ yín ná. Kí ni máa ń fà á tí obìnrin fi máa ń pẹ́ wọlé ọkọ? Torí púpọ̀ nínú àwọn obìnrin yìí, púpọ̀ nínú wọn ni wọ́n máa ń dògùn sílé bàbá wọn, tó sì jẹ́ wípé wọn ò ṣe nǹkan tí ó yẹ kí wọ́n ṣe lásìkò. Látàrí nǹkan yìí, wọ́n á wá dògùn sílé bàbá wọn, á wá rò wípé àwọn ò lórí ọkọ tí ibọ́n ti ṣe rẹwà tó. Ìdí nìyí tẹ́ fi ráwọn single mother tó jẹ́ pé wọ́n ti bí méjì, bí mẹ́ta, wọ́n á sì wà nílé bàbá wọn, wọ́n á sì rẹwà dáradára lóbìnrin tó jẹ́ pé ẹ ní mọ̀ yàtọ̀ nínú ẹni tó bí wọ́n ti bímọ tàbí wọn ò tíì bímọ. Àyàfi tó bá fẹnu wọn sọ fún yín lẹ́ṣẹ̀ tó mọ̀ wípé wọ́n ti bímọ. Ṣé rí àwọn obìnrin yìí, wọ́n á máa rò wípé tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ti ṣẹlẹ̀ sí wọn, wọ́n á máa ní ọkùnrin ìkà, ọkùnrin kò ládéhùn, ọkùnrin ò lọ́rùn, ọkùnrin do this, ọkùnrin do that. Látàrí láìmọ̀ wípé àìlákíyèsí tiwọn, àìnífura tiwọn ní máa ń fà á. Ṣé rí àwọn àgbà bọ̀ wọ́n ní ìfura lògùn àgbà. Àgbà tí ò fura olè lóko. Tí ọmọdé bá wá fura, kò sí èèwọ̀ kankan nínú kọ́mọdé fura. Àìfura àwọn obìnrin yìí ni máa ń fà á tí àwọn irú ìṣẹ̀lẹ̀ báyìí fi máa ń ṣẹlẹ̀ sí wọn. Torí púpọ̀ nínú wọn ni wọn ò dá ọkọ mọ̀ yàtọ̀ sálè, wọn ò dá ọkọ mọ̀ yàtọ̀ sí aláàánú. Tí wọ́n bá rí aláàánú, èyí tí olóyìnbó ń pè ní destiny helper, tí wọ́n béèrè owó lọ́wọ́ ẹ̀ tí yẹn fún wọn,
tó ń béèrè lénìí tíyẹn ń dá wọn lóhùn, kán tó gbégbá ìyẹn ti bá wọn gbé, kán tó gbàwo ìyẹn ti bá wọn gbé. Wọ́n á máa rò wípé ọkọ àwọn nìyẹn, wọ́n gbara wọn lẹ̀ lọ́pọ̀ fún ọkùnrin bẹ́ẹ̀ láì mọ̀ wípé ọkọ tiwọn ìyẹn náà wá sásìkò ìgbà náà o. Tíyẹn bá wá béèrè chéńjì díẹ̀ lọ́wọ́ wọn pé sísí mi ò sì jọ sáré yá mi ní iye báwọn pé akúṣẹ́ nìwọ ò ṣe lọ wá kan ṣe kan, ẹgbẹ́ ẹ ní ná ní ra mọ́tò, ẹgbẹ́ ẹ ní ṣe báyìí nítorí olè ojú kòkòrò ohun tí wọ́n ó jẹ tí ò jẹ́ ọgbọ́n. Púpọ̀ nínú wọn á kó sínú kòtò ọkùnrin yìí, wọ́n á wá rò wípé ọkùnrin ní í ṣèkà. Tó bá wá di ìgbà tí ó yẹ kí ọkùnrin náà fẹ́ wọn, bóyá wọ́n ti lóyún ni o tàbí wọn ò tiẹ̀ tí ì lóyún, tíyẹn bá wá sọ pé rárá òun mà ti ní àfẹ́sọ́nà tòun lọ́tọ̀, òun mà ti lẹ́ni tóun fẹ́ fẹ́, wọ́n wá níkà lọ ṣe. Yálà ọkọ tiwọn èyí tó yẹ kán fi ṣe adé orí tiwọn, ọkọ wọn dúró dè wọ́n wípé jẹ́ á fẹ́ra, wọn ò ní fẹ́rù ẹni bẹ́ẹ̀ nítorí kò lówó lọ́wọ́. Àwọn nǹkan tó yẹ kí ẹ máa wò lára ọkùnrin kì í ṣe owó. Tẹ́ ẹ bá ti wo ọkùnrin, tẹ́ ẹ bá rọ́kùnrin tó bá lóun nífẹ̀ẹ́ yín, tó bá ti ní bíbí ire, tó sì ti níṣẹ́ gidi lọ́wọ́, tó ti léere jáde, tẹ́ ẹ bá jọ fọwọ́, Yorùbá ní ká jọ fọwọ́ wẹwọ́ òun lọwọ́ fi ń mọ́. Tẹ́ ẹ bá jọ fọwọ́ sowọ́pọ̀, kò sí ohun tó máa ní kí ọkùnrin ọ̀hún náà ó máa débi tó ń lọ, kò sí ohun tó máa ní kó má débi gíga. Ṣùgbọ́n torí àìlè ní sùúrù obìnrin, ojú kòkòrò, àìnífaradà wọn máa wá ń jẹ́ kí wọ́n kó sí ọwọ́ lọ́wọ́. Àwọn kan báyìí a máa ṣẹlẹ̀ púpọ̀ sí obìnrin torí àìnífaradà wọn ni. Torí ṣẹ́ dẹ̀ rí àwọn obìnrin yìí, ọba ni wọ́n láyè ara wọn ṣùgbọ́n wọn ò mọ ìwúlò ara wọn. Ìdí nu tí wọ́n fi máa ń dògún sílé baba wọn. Ọba tí ò bá dẹ̀ ti ládé lórí, wọn kì í perú fẹ́ bẹ́ẹ̀, wọn pè wọ́n kábíyèsí, adelé ló máa ń pè wọ́n. Adelé wọn á tún wá di adelé kíni, adelé yẹ̀yẹ́, adelé rálẹ̀rálẹ̀ nítorí wípé kíni, wọn ò ṣe ohun tó yẹ kán ṣe lásìkò. Ìmọ̀ràn mi rèé fún ìwọ obìnrin tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, pàápàá jùlọ èní lọ́jọ́ Valentine. Torí gbogbo yín ti máa wẹ́ni tí ó gbé yín jáde, tí ó gbé yín lọ gbá, tí ó gbé yín lọ àwo. Ní lè mú nínú owó ọwọ́ ara yín kẹ́ ẹ fi ṣoge fúnra yín. Ojú kòkòrò ohun tí ó tẹ́ jẹ tí ò jẹ́ ẹ gbọ́n, kọ́lọ́run má jẹ́ ó padà kó yín sí ohun tí ò yẹ kó kó yín sí. Ìmọ̀ràn mi rèé fún ẹ̀yin obìnrin nílé, ẹ tẹpá mọ́ṣẹ́. Ẹ̀yin náà ẹ lọ mọ̀ lápò ara yín wípé ọba ni yín láyè ara yín. Obìnrin tó bá ti mọ̀ bẹ́ẹ̀, irú obìnrin báyìí wọn a máa ní self respect fún ara wọn, tí àwọn olóyìnbó máa pè ní self respect. Wọn á ní, tọkùnrin bá rí irú wọn báyìí, wọn á pọ́n wọn lé. Ọkùnrin á máa wọ̀ pé ẹ má jẹ́ ṣe ségesège pẹ̀lú arábìnrin yìí o, kí n má lọ bára mi ibi tí ò yẹ kí n ti bára mi. Àpọ́nlé á máa wà fún wọn. Bẹ́ẹ̀ ni, ẹ ṣe jẹ́jẹ́ o, ń bọ̀. Ọ̀rọ̀ àgbà mi lórí ètò tòní rèé. Ṣé rí àwọn àgbà bọ̀ wọ́n ní tá ò bá rẹ́ni bálà, ọlà kì í yá bọ̀rọ̀bọ̀rọ̀. Ìwọ bàbá olówó tó lówó lọ́wọ́, tó lè fi mẹbí, tó fi mará, tó jẹ́ wípé èní à ń ra mọ́tò, ọ̀la à ń raṣọ, ọ̀túnla à ń kọ́lé, òun ló fi gbogbo nǹkan yìí tó fi kó jọ, tó gbàgbé wípé olówó kan láàrin òtòṣì 6, olòṣì náà ni gbogbo wọn. Torí kí wá ní àǹfààní owó tá a ní, tá ò lè fi ìtọ́jú ẹbí, tí ìyà ń jẹ ọmọlàkejì wa tá ò lè fi gbálẹ̀, tá ò lè fi tọ́jú ará. Tó bá wá di pé owó ọ̀hún bá tán, ó wá máa ké kiri, yóò wá di gbà lọ́wọ́ ẹ̀, kò mọ́ lò. Ṣé ẹ rí, téèyàn bá lówó lọ́wọ́, ẹ jẹ́ á fi tọ́jú ẹbí, ẹ jẹ́ á fi tọ́jú ará, ohun tó dáa jù náà nìyẹn. Torí wípé kí ni, olówó kan láàrin òtòṣì 6, òtòṣì náà lòun náà. Ṣé jẹ́ á fi oore ọ̀fẹ́ Ramadan tá a ṣẹ̀ kó sínú rẹ̀ yìí, ẹ jẹ́ á yan sàkánù rẹ̀. Owó ọwọ́ wa tá a bá ní, ẹ jẹ́ á fi tọ́jú ẹbí, ẹ jẹ́ á fi tọ́jú ará.
kí Ọlọ́run ọba ó ba lè fọwọ́ ọ̀hún kó ba lè jẹ́ mímọ́ fún gbogbo wa pátápátá. Ẹ̀yin olówó, ẹ tọ́jú ẹbí, ẹ tọ́jú ará o.